ẹ kú àbọ̀ sórí ètò yìí, ẹ farabalẹ̀. Ṣé fídíò tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa play ẹ̀ fún yín. Kan ńláńlá ṣẹlẹ̀ tí táṣìírí tú dànù síta. Ẹ farabalẹ̀ kẹ́ máa gbọ́ wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ náà ni ẹ kọ́kọ́ darapọ̀ mọ́ wa báyìí, ẹ subscribe, ẹ like ẹ̀ ká lè máa fún yín ní nǹkan tó jùlẹ̀ báyìí sí yín. Ẹ máa bá wa ká lọ. Actress Ṣùgbọ George, mo kí yín wípé ẹ kú ọ̀rọ̀ ọmọ. Nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ actress Ṣùgbọ George, a lot of people they came out, they were talking, saying a lot of things. Ṣé rí pé mi ò sọ̀rọ̀, mi ò jáde, mi ò sọ kankan. Mi ò sọ, kí dédé tí mi ò fi sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tí wọ́n wá tó ń bá mi pé alájẹ ẹ bá wa dá sí. Mo ní nǹkan tó ń ṣẹlẹ̀ báwọn èèyàn ṣe ń dá sí ọ̀rọ̀ ìmọ̀ ló wrong. Most of àwọn tó ń dá sí, mo ní they don't understand. So ẹnìkan pè mí lára àwọn èèyàn wa tó wà lórí ìkànnì yìí tó ń sọ̀rọ̀ tó náà kópa pàtàkì nínú ìrìn àjò yẹn. So ìgbà tí wọ́n sọ pé nǹkan báyìí àwọn máa gbọ́ báyìí pé wọ́n sọ pé irọ́ lobìnrin yẹn ń pa. Mo wá sọ fẹ́ nìyẹn, mo ní ẹ má dá sí o. Ẹ má dá sí ní ọ̀nà yẹn. Wọ́n ní kí ló dé? Mo ní ẹ má sọ bẹ́ẹ̀. Wọ́n ló fẹ́ gbá àwọn èèyàn ní kíríkan. Mo ní ẹ má dá sí ní aspect yẹn. Mo ní ẹni tó bá jẹ́ abíọmọ, tó bá mọ nǹkan tí wọ́n pè ní kéèyàn ò bímọ, kéèyàn ò fẹ́ràn ọmọ. Mo ní yóò understand nǹkan tárábìnrin yẹn pass through. Mo ní ẹ má gbé ní aspect yẹn. Wọ́n ló fẹ́ parọ́ gbowó ni. Mo ní ṣé ó fẹ́ parọ́ náà kọ́ mọ ẹ padà wálé. Ṣé ẹ rí, mo kàn fẹ́ rọ àwọn èèyàn wa lórí ìkànnì yìí, pàápàá jùlọ àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Mo fẹ́ rọ̀ wá ni, mo fẹ́ bẹ̀ wá, ẹ dákun nítorí t'Ọlọ́run. Àwọn báwọn ọ̀rọ̀ kan bá jáde, ó dẹ̀ pé àwọn èèyàn ti fẹ́ máa dó nǹkan tí kíní yẹn fi rí máa ní pé mo rí pé ó dẹ̀ pé àwọn kan fẹ́ dójúlé Bíọ́lá ẹ̀yìn ọ̀ka, ìyẹn Bíọ́lá Adébáyọ̀. Kíní tó ṣe irọ́ ni, ó sì wá gbé kíní kan wá, ẹlòmíì ò dẹ̀ lówó kankan tí ó dà ń bẹ̀. Ṣùgbọ́n kẹ́lòmíì ó jáde kó sáré máa sọ, kó máa lo ẹnu àlùfàṣà, kó máa fi sọ̀rọ̀, kó máa fi dá sí ọ̀rọ̀, ó kù díẹ̀ káàtó. Ẹlòmíì ò ní 1 naira tó máa fi contribute. Wà á tí wọ́n fẹ́ máa indirectly, wọ́n fẹ́ máa discourage àwọn tó fẹ́ ṣe. Ẹni tó bá mú actress Ṣùgbọ George dáadáa tí mo dẹ̀ mọ̀ yí pé ó lè jẹ́ pé àwọn ọmọ Indomies wọ́n lè sọ pé Indomie kìíní wọ́n lè láwọn ò mọ̀. Ṣùgbọ́n wa tá a bá mọ̀ actress Ṣùgbọ George dáadáa á mọ̀ wípé woman yẹn ó ti nínú theatre industry yìí, nínú movie industry yìí, arábìnrin yìí nígbà tí Ṣùgbọ George jẹ́ Ṣùgbọ George kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn. Àwọn show, àwọn films tó máa ń ṣe yẹn standard ones ni. Tó bá ń sọ̀rọ̀, tó bá ń ti òyìnbó bọ̀ láàrin, tó bá ń pronounce àwọn words yẹn, orí yín máa wú ni. You will love her. Àwọn kan nírọ́ ló pa, ibi báyìí, ibẹ̀ kan ló wà, kíní kan. But the fact remains that pé number 1, kò rí ọmọ ẹ̀. Àwọn èèyàn ló rí ọmọ ẹ̀. Ẹni tó sọ fún mi, mo ní kó má bá wọn jáde síta pé kò rí ọmọ ẹ̀, pé ó rí ọmọ ẹ̀. Mo ní ṣe ẹlẹ́rìí ẹ̀ lọ́wọ́. Voice note kan jà rẹ̀ tó sọ pé ṣe ẹ̀ lè sọ fún wọn pé kó wá ṣe. Mo ní èèyàn ń sunkún pé ò rí ọmọ. Mo ní ẹ̀yin ò mọ̀ wípé tí ìyá yẹn bá parọ́, àṣírí gan máa padà àtúntọ́ mọ́ máa pariwo pé ẹ̀yin wọ̀ èmi yẹ́ mi ò kí pẹ́ yín ni ẹ má jẹ́ káyé máa bú mi. Ṣùgbọ́n inú mi dùn bí báwọn nǹkan ṣe jáde tó tí wọ́n ṣe bú Bíọ́lá Adébáyọ̀. Àwọn kan reach out sí mi, mo sọ fún mo ní look, in a situation like this, mo ní ẹ lọ pé arábìnrin Àbíkẹ́ Dábíró. Because ìgbà tí mò ń ṣètò lórí Star FM nìbàdàn, Ọ̀yọ́ state government láyé bàbá wa late governor Abiola Ajimobi àwọn ló sponsor program yẹn from the state department kan mo ń ṣe fún nínú secretariat ìgbà yìí. Mr. Makinde àwọn ló gbéṣẹ́ yẹn fún mi nígbà náà. Thank you so much for the gift.
it's grace you are here. So arábìnrin Àbíkẹ́ Dábírì yẹn ó ṣe gidigidi méje yàyà mẹ́fà fún wa lọ́yọ̀ state nígbà yẹn. But true gómìnà làwa fi ní connection, true pàjọ lóṣèlú. Wọ́n bá wa káwọn èèyàn wá tó bá ti dé Ọ̀yọ́ state máa finance wọn, wọ́n máa fi wọ́n sí rehabilitation center, wá fún wọn lówó kan fi bẹ̀rẹ̀ live wọn. True department Mr. Makinde yẹn mi rántí department of Mr. Makinde tẹ́lẹ̀ wà lórí show mi ló bí ó ti retire and say, but she really tried. Inú mi dẹ̀ ń dùn wípé woman yẹn ṣe dáadáa. Ọ̀rọ̀ arábìnrin padà já sọ́pẹ́. Ṣùgbọ́n ìgbà mi máa wà béèyàn bá fẹ́ ṣoore tá a bá ti ń jáde tá a bá ti ń fi ẹnu àlùfàǹsà ẹlòmíì wà yóò ti sá pé àmì ò lẹ́mìí mi ni wọ́n ṣe gbà gbòsgbòsú nínú pa fẹ́ ṣoore fún yàn. Mo dẹ̀ máa ń ṣàkíyèsí wípé ọ̀pọ̀ ọgbà táwọn èèyàn bá jáde tó bá ṣe gbà gbòsgbòsgbòsú ẹni tó bá fẹ́ ṣoore fún oore yẹn máa ń padà ní kìmí ni. Nígbà tàǹtí Dúpẹ́ jáyé sinmi tí Bíọ́lá Adébáyọ̀ tó interview wọn táwọn mọ̀lẹ́bí ẹ̀ jáde síta tó sọ pé àìrọ́ ló pa o ó gbélé o ó ṣe kíní kan o tí lady yẹn pariwo tí lady kan jáde. Ọ̀rọ̀ àǹtí Dúpẹ́ jáyé sinmi padà jẹ́sáyọ̀ nítorí pé gbogbo àwọn èèyàn tó wà mọ̀ dáadáa wọ́n bẹ̀rẹ̀ sọ pé àkílédé tẹ́ fi ń ṣe báyìí, àwọn tó máa mọ̀ nípa story wọn, àwọn tó mọ̀ nípa ìtàn wọn, àwa náà tá a mọ̀ wọ́n a padà get in touch pẹ̀lú wọn, contact wọn lágbègbè bó ṣe ṣẹlẹ̀ wọ́n kọ́ ṣàṣàlàyé gbogbo ẹ̀ fún amọ̀kàn rẹ̀ ẹ̀ wọ́n ní ẹ fi ọjọ́ ọ̀rọ̀ òtítọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ àǹtí padà já sí ayọ̀. A ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jáde tó sọ pé ẹ jọ̀ọ́ ẹ adopt mi, ẹ fi mí ṣọmọ. Mọ́mì wa kan wà níbí, ó wà ní New York níbí, l'Amẹ́ríkà bí ní New York. Woman yẹn sọ wípé òun ò ní ìyá, òun ò ní bàbá, kò lẹ́gbọ̀n kò láàbúrò, kò níwájú kò lẹ́yìn, ó lọ́kọ àtàwọn ọmọ. Ó ní ìyálájẹ ẹ jọ̀ọ́ ẹ connect mi pẹ̀lú Sister Lọlá, God bless you ma, Winfo. Ó ní ẹ connect mi pẹ̀lú àti Dúpẹ́ jẹ́ jáyé sí mi kí èmi náà lálàbárò, kí n lálàbásọ, ẹ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ àti Dúpẹ́. Ó ní alájẹ ẹ ti ẹ kọ́kọ́ fún mi lákàntì wọn lọ, ẹ kọ́kọ́ bá mi fi ẹ kọ́kọ́ fi 150,000 sí bẹ́ẹ̀ náà. Kàn tí ọkọ́ fi yẹn ṣe pé kàn jọ kàn accept mi, kémi àti wọn kájọ máa sọ̀rọ̀, kémi náà tiẹ̀ mọ̀ pé mo lẹ́nìkan bí ẹni bí ọkọ mi tó jẹ́ bí ọ̀rẹ́ bí sister, kémi náà mú ní sister. Nígbà tí Bíọ́lá Adébáyọ̀ tó ṣe fídíò kan tó wà tàǹtí Dúpẹ́, mo dẹ̀ ń sunkún. Tó ń kọrin kíní kan my mama o kíní kan sí my mama àbí kíní, mo ti gbà bó ṣe máa ń kọrin yẹn sí my mama báyìí. Tí àǹtí Dúpẹ́ jáde síta tí mo rí pé láti orí dé ẹsẹ̀ tó match ni same ni pẹ̀lú Bíọ́lá Adébáyọ̀. Ó introduce àti Dúpẹ́ jáyé sí mi pé ìyá òun. Tó nígbà tó fẹ́ fi yẹ ẹ̀rọ mo rò pé ó fẹ́ mú àtàkùn mi Dúpẹ́ jáyé sí mi ló jáde síta. The first time tí mo wò omi yọ lójú mi, inú mi dùn jù ní ẹkún ayọ̀ mi. I was so happy for àti Dúpẹ́ jáyé sí mi. Ọ̀rọ̀ Dúpẹ́ jáyé sí mi padà já sọ́pẹ́, padà já sáyọ̀. Àwọn tí wọ́n ti ń pè fún movie kìíní sí nínú movie tí wọ́n ti ń pè sí fún fi ní Dúpẹ́ jáyé sí mi bá jáde síta, inú mi dùn jù, omi yọ lójú mi. Torí mo mọ̀ àti Dúpẹ́ gidi gan ni. Àwọn èèyàn gbìyànjú láti tẹ orí ògo àti ìbà
gbòógbòógbò ṣùgbọ́n Ọlọ́run fà lọ́wọ́ sókè. Mọ́mí Jùmọ̀kẹ́ George, mo bá yín yọ̀, mo bá yín dúpẹ́. Èyí náà wo ẹkún abiyamọ, wọ́n níra wọn ohun àtọmọ́jọ nọlẹ̀ ni. Àti dúpẹ́ jáde sí mi, màmá Jùmọ̀kẹ́. Àìsàn tó ń ṣòbìnrin yìí wàláhì, àìsàn ọmọ wà ń bẹ. Àìsàn tó ń ṣe actress Jùmọ̀kẹ́ George tó fi ń fò ní Kúfọ̀lá dìde. Àìsàn àìrí ọmọ ẹ̀ wàláhì yóò kó 70%. Gbogbo alábí ọmọ tó ń gbọ́ mi ló mọ tí mò ń sọ. Gbogbo ẹni bímọ. Ọmọ tí ò gbúrò yẹn, ìyá yẹn gẹ́gẹ́ mọ̀ nínú ọkàn ẹ̀ wípé nǹkan ò bẹ́sikẹ́, nǹkan ò ṣe nì. Tí nǹkan bá ṣe yóò kò ní rántí ọmọ ni. Ṣé kò ní rántí ọmọ? Ẹni kí ìyá má síkì. Ìwọ tó o bá ti jẹ́ ọ̀dájú abiyamọ, tó o bá ti gbúrò ọmọ ẹ, tọmọ ẹ sì lọ tó sì ń gbọ́ pé wọ́n ń ṣẹlẹ̀, kọ́mọ fẹsẹ̀ kọ́mọ lóun wọ mọ́tò láti bí lọ Málì, èmi ò mọ tẹ́ ẹ̀ bá ká tẹ́ lọ́ ṣògbó ẹrú. Àìsàn tó ń ṣe Jùmọ̀kẹ́ George, àìsàn àìrí ọmọ ẹ̀ ó kó 75-80% ti bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá mọ̀, tẹ́ ẹ bá gbọ́ àbẹ́ ẹ̀fẹ́ dáhùn. Téèyàn bá bí ọmọ wàhálà ẹ̀bẹ́ yìí. Jésù gan sọ wípé òun ní àgùntàn 100, ìkan sọnù ó lòun wà lọ. Abọ́sìbọ̀ tí ẹni bí méjì, orí kan mọ́ láti bí ọdún 4, o kò sí pé. Ẹni tó bá jẹ́ ọ̀dájú àbíọmọ ni yóò mọ jẹun, ni yóò mọ yára jẹ pé ibi ọba wà ó, mo bá wálé náà mo tó rí ọ. Àbíọmọ wo ló jẹ́ ṣerú ẹ̀? Bó o bá rí àwọn ẹgbẹ́ ẹ̀ gan àbáwọn ọ̀rẹ́ ẹ̀ wàá rò tó tún wọ àwọn ọmọ ẹ̀ báyìí, wàá máa rò pé wọ́n lọ irú kí wà ní gbogbo ilé báyìí. Àdúrà òbí ni pé káwọn ọmọ kí wọ́n ṣe kí wọ́n dàgbà kọ́mọ tójú bọ́. Ọmọ tó bá sì ń kọ́mọ tiẹ̀ tìyá ẹ̀, ọmọ náà ò tí ì tójú bọ́ pé kọ́mọ bá ń bọ̀. A fool at 40 is a fool forever. Bó lè yóò ṣe wá bí ọmọ tọ́mọ ti wá pé 40 years of age. Tí ìyá ò rí sójú tó tún kọ́mọ sílẹ̀ tí ò dẹ̀ wẹ̀yìn wò. Ẹ̀dẹ̀ ní kírù ìyá yẹn kó máa sùn kó máa hanrun. Ẹ̀dẹ̀ ní kírù ìyá yẹn máa dùn ní gbogbo ìgbà. Ẹ̀dẹ̀ ní kó máa rẹ́rìn ní gbogbo ìgbà. Ajẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ kò kí ń ṣàbíọmọ. Ọ̀dájú abíọmọ abíagbá ni wọ́n ń perú ẹ̀. Irú nǹkan báyẹn máa ń dá àárẹ̀ síyàn. Kò nígbà tẹ́ni yẹn bá dàgbà, àárẹ̀ àgbà àdébàní torí gbogbo àkọ́kọ́ inú ẹ̀ ò lè dùn. Ẹ̀ẹ̀kejì, ìrẹ̀wẹ̀sì ọkàn. Ìrẹ̀wẹ̀sì ọkàn, ìfúnpẹ́ a máa ga nítorí ìrònú láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Wàláhì bó jẹun ẹ̀yìn ẹnu ní ọmọ ọgbà kò ju ọdún kò lè ṣe ara ẹ̀ lóore, kò lè ṣe láǹfààní. Ìfúnpá kan máa ga tó ṣe ń gbà báyìí ní ọmọ lọlẹ̀. Torí tó bá gbé kanlẹ̀ lẹ́ẹ̀kan náà tó rò lọ gbogbo pàǹtí ẹ̀bìrẹ̀ bíi 4 ó mọ̀ jábọ́ lára rẹ̀ lẹ́ẹ̀kan ni. Bí gbogbo yín bẹ bá kóra yín lọ tẹjọ́ sọ̀rọ̀ tẹjọ́ rẹ̀ tó bá kẹ́ wàláhì ọkàn rẹ̀ ò sí ní nǹkan tẹ́ ẹ sọ tó bá já bí ọmọ. Ìgbà tẹ́ bá ní mọ́mí kìíní kan ní ṣé nǹkan tẹ́ ẹ sọ ní àkọ́kọ́ tá a sọ kọ́ ni ẹ wo ẹ má bínú jáde àbí o ẹ̀rín ni o ni ó fi ṣe packaging. Ẹ lè máa bẹ́lọ̀ mi sọ̀rọ̀ kó máa sọ lọ́gbọ́n ní ó ga o àbí o ẹ ṣe bèrè lọ́wọ́ ẹ̀ pé àbí kí ni àbí o tó sọ yẹn àbí kí ni ọkọ ò sí níbi tẹ́ ẹ wà ló ń jẹ́ bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá bèèrè lọ́wọ́ ẹ̀ pé kí lẹ sọ kò lè rántí mọ́, ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn abíọmọ. Bó bá ń báyọ̀ náà sọ̀rọ̀ lórí fóònù tó bá ní ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta kìíní kan yìí kan ṣé kìíní kan ọ̀gá àbí o àmàdúpẹ́ àbí o tó ń sọ wà láì ó fẹ́ kó kúrò lórí fóònù ọkàn ẹni yẹn ò sẹ́tù. Gbogbo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ àlùfàǹṣà sárábìnrin yìí mo gbàdúrà kẹ́ bọ́ sí kọ̀rọ̀ yàrá yín kẹ́ tọrọ àforíjì kẹ́ dẹ̀ gbàdúrà kọ́ ló Olódùmarè kó mọ́ fi náà ọmọ jó wa.
ẹ gbàdúrà pé ò ní rírú ẹ̀, ẹ gbàdúrà pé ọmọ wa ò ní sọnù. Mama wo lóye Àbíkẹ́ Dábírí, God bless you ma, ẹ ṣé gan ni. In tó kù báyìí òun náà ni pé kọ́lọ́ Elédùmarè kò bá wa jẹ́ kọ́mọ náà máa wá nǹkan díẹ̀díẹ̀ tí ó máa ṣe. Tá bá ń sọ fún yín pé kẹ́ jókòó sí Nàìjíríà, Nàìjíríà ò dá, Nàìjíríà ò dá, Nàìjíríà ò sùn, aláwọn kan wà tó ibi àwọn ibì kan wà tó burú jù bí lọ. Àwọn ibì kan wà tó burú jù orílẹ̀-èdè Nàìjíríà tá a wà lọ. Èmi ò gbọ́ rí téèyàn máa wà nínú ìlú kan wọn ò ní access phone. Ṣayọ̀ Amoruf, God bless you. Wọn ò ní access phone. Ìyá tó jẹ́ ìyá Yorùbá wọn pé nílò òun màmá yẹn sọ pé tó bá wá fún meeting òun máa ń yá ọ̀pọ̀lọpọ̀ wọn ní phone kí wọ́n fi pele. Ẹ just imagine phone tó nǹkan tó kéré jù Nàìjíríà ní tó kéré jù everybody wá lè ní phone because láti ìgbà wo la ti ń lo phone ṣé láyé pẹ̀lú padà pààrọ̀ mi ní ká sọ ni. Ayé ìgbà kan wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú landline, ayé síwájú wọ́n bẹ̀rẹ̀ sí lo cellular dé abẹ̀rẹ̀ sí lo pẹ̀lú padà pààrọ̀ mi 3310 gradually ibi abára wa dé lónìí àwọn kan ti sún kúrò lórí Android wọ́n tẹ̀ ti bọ́ sí orí iPhone àmọ́ tí ó tún délé lọ́nà báyìí bóyá wọ́n tó sọ fóònù tó tẹlifíṣàn sí láti mọ̀ tẹ̀nú ilé àti ìmọ̀ bí ti technology ń lọ. Ìtọ́ kéré jù nínú ayé téèyàn lè ní lórílẹ̀-èdè Nàìjíríà bí ẹ bá dọ́dọ̀ aláàrú bí tó ti ń wá rú lọ tó bá dé pẹ̀lú ọ̀nà alọ́ ìyá Síkírà mò ń bọ̀ ṣé kí wọ́n bá yín gbẹ́rù ni mò ń bọ̀ yóò tún di padà sínú ọ̀pọ̀ ẹ̀ ni. Lọ sórílẹ̀-èdè tí wàá ṣẹ̀ṣẹ̀ lọ máa kíù tẹ́ ẹ máa bẹ̀rẹ̀ pé ẹjọ́ mo fẹ́ pélé ṣáyé nìyẹn. Kéèyàn máa pélé ó máa gbúrò ọmọ fún ọdún 4 ẹ̀dẹ̀ ní kó mọ sùn kó mọ ọrùn. Jẹ́ ká máa so ìgbà tí ọ̀rọ̀ yẹn wá padà ṣẹlẹ̀ mo wá padà pè kan lára àwọn tó ti pè mí mo ní ẹ pẹ̀lẹ́ ṣé tí wá gbọ́ nǹkan tó ṣe lónìí Alájẹ́ mo ní kí n pè é padà ní pé ẹ ṣé mo ní kí ló dé ó nítorí pé ẹ̀yin lẹ̀ tí ì jẹ́ kí n jáde kí n sáré máa sọ gbùdùgbùdù mo ní mo sọ pé ẹ yára láti gbọ́rọ̀ ẹ lọ́ra láti fèsì. Nítorí ó ti involve pé kò rí ọmọ fún ọdún 4 ó mú àárẹ̀ bá ọkàn mi tó dábí ọmọ lèmi náà kéèyàn máa rí ọmọ fún odidi ọdún 4 yóò sunkún kíkorò wọn ló ń ṣe drama pẹ̀lú kó tó sun èèyàn rọ́mọ pẹ̀ fọ́dún 4 kó wá máa rẹ́rìn èmi ò mọ bóyá kó máa rẹ́rìn ẹ̀ẹ́rì ń sìn ẹ fún actress Jùmọ̀kẹ́ George ẹ fún lóṣù 3 ẹ máa rí pójú ẹ máa gún régé padà ẹ máa rí pójú ẹ máa wálẹ̀ padà ṣe rí oorun tí obìnrin yẹn máa sùn lẹ́nu àárọ̀ lẹ́nu àná sóní yìí ogun á mọ̀ nínú àgọ́ ara gan gba ìwòsàn. Kò dá kí èèyàn mọ́ máa rẹ́rìn, kò dá kí inú èèyàn mọ́ máa dùn, kò dá kí ẹ mọ̀ wípé ọgbẹ́ wà nínú ọkàn tó pé ó ní wound in the heart, kì í ṣe wound rú yẹn, kì í ṣe hóòrú àìsàn ọkàn, àìsàn tó ní ẹ wò ọkàn ẹ máa wúwo ni, òun ló máa jẹ́ kí gbogbo máa weigh ẹ̀ down, òun ló máa jẹ́ kó máa ní ìfúnpá, nítorí pé kò sí ayọ̀ nínú ọkàn yẹn. Ayọ̀ yẹ kó máa wà nínú ẹ̀dá ènìyàn, òun ní ìwòsàn nínú ara, láti inú ara wá síta. Ẹ rí i pé ìwòsàn ńlá máa dé. Gbogbo oògùn tí wọ́n bá ń lò fún arábìnrin yẹn sìn a máa ṣiṣẹ́ lára ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí tí Ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa dá sí àwọn tó bá ti ní í ṣe pẹ̀lú then Biola. She's really trying. Biola, I want to give kudos to you. Thank you so much and God bless you. More grace. You are doing wonderful. You are doing well. Mo dẹ̀ gbàládùra pé lórúkọ Jésù. Àti wá àti ìdílé ẹ ò ní sọnù, ò ní sọmọnù, ò ní rárìn nù tọmọtọmọ. Mo wá gbàládùra ṣé gbogbo nǹkan tó ń ṣe ó ń tú ọjọ́ alẹ́ ìṣẹ̀lẹ̀. Yorùbá ló gbọ́ wọ́n ní àṣesílẹ̀ làdébọ́ àní àbọ̀ wá bá. Mo gbàládùra pé ojú owó ò ní pọ́n ẹ̀, ojú rere ò ní pọ́n ẹ̀. Biola Adébáyọ̀, Biola ẹ̀yẹ ọ̀ká, God bless you, thank you so much. To Diola
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bú ọmọ yẹn wọ́n ló dájú oríṣiríṣi olórin kan sọ pé ojú mi rí ẹnu kò lè sọ olúmọ tójú ẹ̀ rí òun ló lọ̀yọ́ ló tọ̀yọ́ bọ̀ bọ́yọ̀ dùn òun ló mọ̀ bọ́yọ̀ tún dùn nídàkejì òun ló mọ̀ má jẹ́ ká bú ìṣòro ti wà nínú wọ́n ti ní problem tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ara ayé rò bí kò sí problem láti bí 4 years ago tọ́mọ yẹn ti lọ before kó tó lọ ìyá ẹ̀gán ti ń gbénu church problem ti wà gẹ́ẹ̀sì àárín yẹn kò sí ẹnikẹ́ni tó lè ràn lọ́wọ́ kò sí òun ràn lọ́wọ́ ó wọ̀ tó wò sí kò sórùn ràn lọ́wọ́ ó wà rò wípé jẹ́ kó wá ṣe ajé lọ iṣẹ́ ajé ló sọmọ nù bí òkò rọ́bà ìṣòro tó máa dé bá wa tá a kọ́ mọ́ ńlẹ̀ bóyá yálà ọkùnrin àbí lóbìnrin láàní má ìdíbi tá à ń lọ bóyá ojú ogun ni àbí lẹ́yìn ogun ni láàní ibi orí ń gbé ní rere já lọ ọbẹ̀ ọlọ́mọdé àdókò ká tó kòrókò tó from fry pan to fire ni ọmọ náà dán wò ní ká ló bá kúkú lọ tó bá kúkú kẹ́rù tó kẹ́rù bọ̀ wálé a ò ní bù òun ni òun ló sọ́dọ̀ ló jẹ́ kó rí báyẹn bẹ́ẹ̀ kó gọ́ dákun nítorí tọ̀lọ̀ ìwọ̀n bá ní ká bú ọmọ náà mọ́ wọ́n lọ dájú ni kò dájú ni ṣó easy ni ká ló bá ń rọ́wọ́ mú lọ sẹ́ni tó ń róúnjẹ ń jẹ tó ń bú àwọn ọmọ ẹ̀ tó ń rí fáwọn ọmọ ẹ̀ ṣó máa lọ ni ọpẹ́lọpẹ́ social media ló jẹ́ kí wọ́n ṣàwárí ẹ̀ ní orílẹ̀-èdè Mali tí wọ́n lọ gbé fóònù lọ́ba pé ó yá wọ́n ti gbé fóònù wọ́n ti gbé píṣù ẹ̀ káàkiri lórí social media àwọn kan sọ pé níbo ló ti wá rí bá sọ̀rọ̀ ṣèbí bí ẹlẹ́yin ẹ̀ka ló ń pè níbo ló ti wá rí fóònù tó fi ń sọ̀rọ̀ people don't even understand you can't even add 1+1 together ẹ ti gbọ́ voice note obìnrin tó sọ pé ọ̀dọ̀ ni wọ́n ti ń pè òun á máa bá wọn wá síta àwọn èèyàn dẹ̀ ti pariwo ní tó wà ní Mali wọn ni wọ́n máa wá jáde a lot of people are just saying a lot of things mo kàn wò wọ́n ni pé well ìlú gángan nílé ayé o tó bá kọjú sẹ́lẹ̀ kó máa kẹ́yìn sínú mi ọmọ náà wá bẹ́ẹ̀ ni mọ́mí mo ráyè Olúbùnmi she went to look for greener pastures ọlọ́run kò sẹ́ni tó máa dé bá tí ò ní sọ pé òun náà fẹ́ gbìyànjú ìbára àwọn tó wà Kútọ̀nù àwọn kan máa fi inú abúlé sílẹ̀ bóyá lóńdó lẹ́kìtì ní Kogi ní Iléṣà ní gbogbo tó bá wà nílẹ̀ Yíbò lọ́nà wọ́n wá láwọn wá sílùú Èkó báwọn wá ṣe ajé lọ bẹ́ẹ̀ náà ni àwọn tó wà nílùú Àbújá lónìí ẹlòmíì wá ṣe ajé lọ débẹ̀ nàìjẹ́ lọ́bẹ̀ wọ́n ní wọ́n ti gbé federal capital kúrò lẹ́kọ̀ọ́ Àbújá ló tún wà bóyá ọjà Àbújá tún ṣe dáadáa oníkàkùn ìbò lágbàlẹ́ tí ẹja lọ Gbúgbe ẹja lọ Báràbà ẹja lọ Bánábà ẹja lọ Màṣá ẹja lọ kíní oníkàlùkù lọ ṣùgbọ́n gbogbo bá mẹ́rin yẹn ni wípé inú mi dùn ayọ̀ mi kún so I want to say a big congratulations to mommy actress Bokula George pé ẹ kú rere tẹ̀tí ẹ̀rọ ọmọ yín sójú tó sì wá ó délé pé inú mi dùn tí ọmọ náà kì í ṣaláàbọ̀ ara tí ì ṣe pé bóyá ọ̀tẹ̀ kan ti gé lẹ́sẹ̀ ó lójú ogun wọn ti ọ̀tá àbọ̀ àṣìta ìbọn kò bá ọ̀tẹ̀ pé wọ́n gé lẹ́sẹ̀ àbójú ẹ̀ ọ̀tẹ̀ ẹ̀fọ́ ọ̀pọ̀pọ̀ ó délé pé complete owó ni òmùdé mọ̀mọ́ wa owó ń bọ̀ ìyá yẹn owó ṣe ń sọ̀rọ̀ pé kí ni mo ṣe fún ẹ ṣé mo ṣẹ̀ ẹ́ ni tí bá ṣe ò dẹ̀ dáríjì mi tó dẹ̀ ṣe báyìí fún mi mọ tójú wọn ti rí tọ́ èmi àti yín ẹ jẹ́ ká máa dúpẹ́ tiwa ni o ká tún máa báwọn náà dúpẹ́ tiwọn pé ọ̀rọ̀ wọn padà dayọ̀ padà já sọ́pẹ́ so lórí ọ̀rọ̀ yẹn ọpẹ́ la mú wá lórí ọ̀rọ̀ actress Bokula George so mo dẹ̀ fẹ́ fi àsìkò mo fẹ́ fi wọn gbogbo ẹ̀yìn tí ẹjọ́ ní tíátà ẹ dákun nítorí tọ́lọ́ nígbà tí màmá ti rí ọmọ rẹ̀ báyìí ẹ rí pé ara màmá máa le ìrìn tí ò lè rìn gbogbo àwọ̀ ká tó ti sodo sínú ayé nígbà ẹgbẹ́ màmá yẹn gan ìmọ̀ pé kò ní lè free kó máa jáde ayé ò bù ẹni tó bá ń wọ́ ọmọ tó ń wọ́ ọmọ ẹ̀ báyẹn kò gbọ́dọ̀ múra kó wẹ́ gẹ́gẹ́ jù má ní ẹ̀rọ pòrò kò rọ́mọ láti ẹnu èrè ó wọ aṣọ gẹ́gẹ́gẹ́
kò gbọ́dọ̀ bó oúnjẹ sínú abọ́ kó máa jẹ kó lébi nípa kó sáré máa kó jẹ wọ́n ní bó ṣe ń jẹun gàkíàgàkíà kò rọ́mọ ẹ o ọmọ ẹ bóyá mi tó wà kò bómi mú o mọ̀ páyé ilé ṣá tó bá rẹ́rìn jù irú ẹ̀ náà rẹ́rìn kò rọ́mọ ẹ o ẹ bèrè lọ́wọ́ ẹ kò rọ́mọ ẹ o ọmọ ẹ bóyá ó ti sọnù àbọ̀ bóyá ọ̀tá ẹ ti kú pé kò mọ nǹkan kan o bí ó bá gbé gbá kò ní ṣe kò ní mọ̀ gbé wọn á ní mú sí wọn á fi bù ṣùgbọ́n ọmọ aláìbínú ayé ìlà wa ṣùgbọ́n ọmọ ẹ̀dá ní gbogbo wa ṣùgbọ́n ọmọ ádámọ̀ ní gbogbo wa ọmọ ádámọ̀ àforíhurun. lórí ọ̀rọ̀ ẹlẹ́hàá Yorùbá ló bọ̀ wọ́n sọ wípé tí tó bá gbà lọ ó yẹ kó gbà bọ̀. ṣé mọ̀ wípé níjọ́ ní gbogbo wa rí tí wọ́n post sórí TikTok ló ti kọ́kọ́ wáyé kó tó rí pé gbogbo àwọn áàpù yòókù náà gbogbo wa náà bẹ̀rẹ̀ sí gbé chàchàchàchàchàchà lọ́kùnrin lóbìnrin tá bẹ̀rẹ̀ sí gbé lọ bọ̀. ẹlẹ́yà tí wọ́n nà bí ẹni lu bàránjò ní tí wọ́n káṣọ ẹ̀ sókè tí wọ́n ká ojú ẹ̀ sókè tí wọ́n á rí gbogbo ẹ̀ tí wọ́n lọ́pọ̀ ẹ̀ náà torí 800,000. ẹ jẹ́ ká fún wa ní update lórí ẹ̀ kó tó di pé mo máa bẹ̀rẹ̀ update mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ikọ̀ tó jẹ́ wípé wọ́n ṣiṣẹ́ yẹn. Someone is trying to call me. Ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣiṣẹ́ yẹn wọ́n ṣe dáadáa o. That is an update number 1. Wọ́n ṣe dáadáa lórí ọ̀rọ̀ ẹlẹ́hàá yìí. Torí a ti rí wípé bọ́ọ̀nà ẹ jẹ́ kí n lọ. Wọ́n ti gba ilé fún ẹlẹ́hàá according to wọ́n náà tún gba shop fún ẹlẹ́hàá. Ó ní nǹkan kan tá a máa analyse tá a bá dé àárín yẹn bóyá ká kàn bẹ̀rẹ̀ díẹ̀ ẹ jẹ́ ká play nǹkan tó ṣẹlẹ̀ lónìí ká lè mọ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ti ṣe dáadáa o. Bí a bá rẹ́ nìkan tó bá wà nínú ìdánwò tó wà nínú àdánwò ni kì í ṣàdántán. Ẹni tó bá wà nínú challenge ni challenge ló wà kì í ṣe màlété. kò sí ẹni tó wà nínú ìṣòro kan lónìí tí a bá rally round ẹ̀ bí ìgbẹ́kẹ́ ti ń fọwọ́ tilé gbígbẹ́ àláàmù ti ń fọwọ́ tògiri a rí pé irú ẹni náà at the end of the day ó máa dúpẹ́ ó máa ní testimony. Nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ máa rí pé àwọn àfáà kan àwọn mùsùlùmí wọ́n kóra àwọn kan lọ síbẹ̀ wọ́n lọ torí 800 naira 800,000 naira ni 800 naira ni o torí 800,000 not naira no 1,000 kẹ̀ mo dúpẹ́ ọlá torí 800 naira ni àfáà ni ọkọ ẹ ṣe nà làfáà ṣe nà bámúbámú 800,000 kẹ̀ 800,000 kẹ̀ 800 naira ni o wọ́n fi 1,000 sí o. Okay, ṣé mo sọ ṣé 1,000 ni mo sọ ni naira ni o kì í ṣe 800,000 bí a slip of tongue ni o jágbé mo bá sọ 1,800 naira ni mà. ẹni sùn ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fídíò yẹn torí wọ́n ṣe dáadáa o ẹ̀tọ́ bá ṣe dáadáa èèyàn bá ṣe dáadáa mọ̀ páwa máa ń sọ àwọn òsì ń di àbòsí. àwa níbo lọ làwọn àdé dúró báyìí àwọn ayé fẹ́ mọ̀. ayé fẹ́ mọ̀. ṣùgbọ́n kẹ́nà kí wọ́n máa lọ máa ṣẹ́ẹ̀kì máa sọ máa ṣe ọ̀kan ṣàkà tó gbọ́dọ̀ ẹ̀ka tó fún ní gbogbo sá. lórí ọ̀rọ̀ èyí tẹ̀ fún mẹ́tì bá àǹfààní náà yàwó ẹ̀ àṣọ ẹ̀kọ́ máa rí bẹ́ẹ̀ torí nínú àti báyìí títì èèyàn afẹ́nígbà kan ní àìbílẹ̀ rẹ̀ kí lè wò táwọn fi náà yàwó ẹ̀. Oh, okay, it's 800 naira. God bless you. 800 naira. Okay, you said 800,000. 800,000. Come, go la fan to 800,000. I see that. Thank you so much for the correction. Nǹkan tí wọ́n ń sọ láàrin yẹn ni wípé bọ́rọ̀ bá ṣẹlẹ̀
àfà o kíní kan mùsùlùmí kan o ìmáàmù kan o kíní kan wọ́n ní rárá ká mọ̀ máa ṣe ká mọ̀ máa káwọn èèyàn pọ̀ báyẹn tó lóòótọ́ dẹ̀ ni kò tẹ́ tí ìlú ìyàwó ẹ̀ o kì í ṣáàfà nìkan nínú ìmọ̀lẹ̀ àwọ̀ ẹ̀ ìmáàmù ìlú ìyàwó ẹ̀ pásítọ̀ ìlú ìyàwó ẹ̀ díkì ìlú ìyàwó ẹ̀ wòlíì ìlú ìyàwó ẹ̀ babaláwo náà mọ̀ ìlú ìyàwó wọn kò sẹ́ni tí ò lè lu ìyàwó wọn eléégún àmọ́ lu ìyàwó ẹ̀ so kò síbi tí ò lè ṣẹlẹ̀ sí èèyàn ní gbogbo wa ṣe understand ẹ̀sìn tá à ń sìn òun kọ́ la máa fi judge irú àwọn èèyàn báyìí bọ̀ àwọn kan tó ó kò máa ṣẹlẹ̀ sí ẹ̀ lọ́wọ́ sọ pé ṣé nítorí odidi pásítọ̀ odidi ìmáàmù kíní kan odidi àfà tá a bá yọ orúkọ kíní oyè tá a fún wọn nínú ẹ̀sìn tá a bá yọ kúrò èèyàn ẹlẹ́ran ara ni gbogbo wa